أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون وشق لهم من اسمه ليجله وذو العرش مأمود وأسى محمد إن شئت من بعد ضلالة فاهتدي صلوا على الهادي البشير محمد ودعاءنا بين القبول وراديا. olóríire tí ń bẹ ń bí kọ́ sàṣàlátù lẹ́ẹ̀mẹ́ta. ودعاءنا بين القبول وراديا إلا صلاة على النبي محمد. a kí ọlọ́run ọba tó ní wá. Allah. bó ṣe kọ́lọ̀ mọ́nu. ó ti rẹ àwọn èèyàn níjókòó yìí. ẹ kí ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ. ودعاءنا بين القبول وراديا ìkí ọlọ́run ọ̀la ọlọ́run kọ́ máa bá aṣáájú ẹ̀dá ànábì Muhammad. إلا صلاة على النبي محمد. ọlọ́run bá kẹ́ ọ̀gá wa olórí wa àpèrànṣe wa ẹni tá àmọ́jọ́ tọ́lọ́run dá tá à ń sì ń sọjọ́ bí ẹ̀. صلى الله عليه وسلم. ọlọ́run bá kẹ́ ànábì àtàwọn ará ilé rẹ̀. àmín. àwọn àlùfáà wa ọlọ́run má fa burú ṣe wọ́n. àmín ya Allahu. almarhum asheikh Mustapha Zuglulu Sunusi
rahimahullahu ta'ala wa tagammadahu fi jilbabil afwi warahma walmaghfira wa itikum minan nari. Àmín ya Allah. gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àfa mi tó bá bá ń ṣe amínà ìbànújẹ́ ò ní bá. mo kí àwọn tí wọ́n ń rólé wọn ọbẹ̀ látòrí bàbá wa almudir Sheikh Ridwanullahi Mustapha Zuglulu Sunusi, bàbá wa Dr. Ishaq Al-Khalifa Zuglul àti gbogbo àwọn ọmọ àfa wa ọlọ́mọdé alámàrí wọn rú. Àmín. ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Àmín. àwọn òbí tí wọ́n bí wa àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. àwọn tí wọ́n ń bẹ láyé Ọlọ́run má ṣe wá lọ́fọ̀ fún wọn. Àmín. Ọlọ́run má fọ̀rọ̀ wa bà wọ́n nú jẹ́. Àmín. ọlọ́kan ṣoṣo Ọlọ́run. Àmín. ọlá Qur'anil Azim. Àmín. mo kí gbogbo ẹ̀yin àfa àti ẹwà ń kalẹ̀. mo kí bàbá wa bí mo ṣe dé ni wọ́n ti fi slọ́gọ̀ dárú kí mi pé waltakum minkum ummatun. mo kí yín mo kí àfa wa àgbọ̀ngbẹ àbí agbọ́nmọ́gbẹ ọyọ lára yín náà. ilé kan bẹ̀lẹ́dẹ̀ tí wọ́n pè nílé agbọ́ngbẹ Ọlọ́run ní padà lẹ́yìn. Àmín. wọ́n ní àwọn tí ń jẹ̀ràn káwọn orí mi ní àìnúbẹ̀ àìní ti pẹ́ èmi ọ̀nà lẹ wá rí báyìí bẹ́ẹ̀ tí lè yín sí lọ́fà mi lè lọ́ báyìí. lọ́wọ́ rẹ̀ sí wa. Allahu Akbar ẹ̀ ní parẹ́ o. Àmín. ẹ̀ ní parun o. Àmín. mo kí gbogbo ẹ̀yin afá àtẹwà ń kalẹ̀ ẹ kú àlejò wa. àfa àgbà kí ó yẹ mí. ẹ dákun ẹ má bínú. mo kí Sheikh wa kí ó yẹ mí. Al-Arbaji Adeyemi kí ó yẹ mí. Kéwúyẹmí ọyẹ yín lóòótọ́ o. khiyar bun al-khiyar. bẹ́ẹ̀ bá ń tara rẹ̀ jẹ lókù o. kéwú eléyìí ẹyin o. ọ̀pọ̀ yàtọ̀ sí ẹlòmí òwe láwà ní yọ́ dàbí ẹ̀sùn su. ẹlòmí òwe ìmẹ́ni ọ̀ràn láwà ní wé wọ́n á wé láwà ní wọ́n á gun lórí rẹ̀ o. wàá múra bí èṣù. ẹ̀yin ò sì múra bí èṣù. ọ̀ràn yẹn láwà ní ni wọ́n tó kúrú tó tún wá wé láwà ní ọkàn rí bí àṣetánì. àríbí àṣetánì ẹlòmí ó tún wé láwà ní ó tún lọ wé yẹ́lò lómi àtún wé láwà ní rẹ́ẹ̀dì yọ́ àdìsẹ̀gó yọ ń pópó. àfàwà Kéwúyẹmí ẹ̀ ní parẹ́ o. ọ̀yá mafukara lè àrígbájì Yusufa alladhi. ẹ̀yin máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe ń lọ tọ́lẹ̀ ń ṣe dáadáa ẹ̀ ń ṣe dáadáa gan ẹnu pé gbà tí wọ́n kàn ń gbà kùnà mi ẹ ti jáde ń gbà. ọ̀yá mafukara lè àrígbájì. èmi lágbà ń bi ká máa ṣe kéta kí wọ́n á máa béèrè ibo ló ti rówó kí lọ́kàn mi àti ibi tó ti rówó. kí lọ́kàn mi ń bi tó ti rówó wọ́n á máa kó ń tiẹ̀ jàre ibo làwọn àgbàlẹ̀ kò sẹ́yìn wọ́n sọ wọn bá sí ewé kò ní. àmọ́ àbẹ dákúmọ̀ dáwọ́ dúró bọ̀rọ̀ jàre máa mú dáadáa tiẹ̀. ọ̀yá mafukara lè àrígbájì Yusufa alladhi. díẹ̀ tó nù kí nìkan bẹ́ẹ̀ ọ̀bà ní lọ́kànjọ́ àsórí mọ́ lóòótọ́ mu gàrí ni. àbáwá Kéwúyẹmí Ọlọ́run níbi ìjàmbá ṣe. Àmín. ọ̀pọ̀lọpọ̀ afáà ló fa orí burúkú bára wọn. ewu ká máa fàtẹ̀mọ́nú á tó sọ̀rọ̀. èèyàn kọ́lé olóòní tí ìsàdúrà fún tọrọ ọmọ bí ó ti rówó àló ti kọ́lé kí wọ́n á tiẹ̀ pẹ̀lú ibi tó ti rówó ibi orí ó ti rí kì bá sẹ́nu kìnìún kí lọ́kàn ọ́ ṣẹ́sẹ́ owó wá easy ni wọ́n náà try rẹ̀ wo èmi gbà tó lè gbé lọ padà ń gbà ò lè débẹ̀ lọ padà ń gbà bẹ̀ gbóná mọ́ ọ bí ibà sànú Ọlọ́run gbà nábì gan ṣe àlìsíra ìwálé mi ìrájì ń gbà ò débi igi sídírátì lè mú ta ó ní mo rí nǹkan mẹ́rin tó ṣẹ̀rù bà mí ọ̀rọ̀ alẹ́ ọ̀la nù ń bàdàn anábì ní rọ àìtúlẹ̀ àhàláàtì ó ní mo rí nǹkan mẹ́rin wà á jábà ní ó sì ṣẹ̀rù bà mí iṣẹ́ owó ni ọ̀lẹ́rù nú àsìwé ọ̀rọ̀ owó gbóná owó ló tutù sówó ètí máa tẹ̀lé wá wéko èlò tutù èyí wà máa ń kó lọ lójú ọ̀nà láàmà fàtẹ́gùn sí àmà sí gíláàsì lẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n máa tutù. Uhibbuka ya Rasulallahi ubba. ọmọ táyé bí. Yuqarribuni ila rahmani qurba. Bintu Rasul. ẹ sì kọ́ sọ bá ìsìlámù. ẹ̀yin lẹ kó iyì bá Islam ṣùgbọ́n ètí fi dá ni pé gbogbo ògo tẹ ní ilé ọkọ yín ni ẹ ti máa lò ó. wọ́n tiẹ̀ wá nílé ọkọ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olórin Islam ìṣòro tá a ní pẹ̀lú yín nu bẹ́ẹ̀ bá ti rí pé ẹ̀ga kọjọkọ yín lọ lẹ́ẹ̀bà yọ ọ lẹ̀
ẹ wá ń pààrọ̀ ọkọ̀ bíi síìmù bẹ́ẹ̀ bá lo MTN lónìí ẹ lo Glo lọ́la níjọ́ lẹ́wà ní kọ́sítọ́mà. Uhibbuka ya Rasulallahi ubba yuqarribuni ila rahmani qurba. Ọlọ́run ní fi ibùjókòó yín dà yín láàmú. Àmín. Ọlá Nábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Gbogbo dáadáa téèyàn ṣe níbi orin tẹ́ ń kọ yìí Ọlọ́run ó jẹ́ ṣe. Àmín. Àwọn Umaru Kesi àwọn náà ṣe dáadáa Ọlọ́run jẹ́ yín náà ṣe dáadáa. Àmín. Mo kí ẹ̀yin alásàlátù BAITU-L-HIZZY bó tilẹ̀ ti pé ẹ ti da Argentina ẹ ti da látẹnujẹ. Nígbà tẹ́mi ń sọ̀rọ̀ tẹ́yìn wá mu tàbílókà èmi ń sọ̀rọ̀ ẹ̀yin ń jẹun. Uhibbuka. Àpẹẹrẹ àsàlátù hàn lára yín náà nu. Ya Rasulallahi ubba. Mo rò pé àfáà yín ọ̀sọ́ bí mo ti jẹ́ bàbá mọ̀mọ̀ jẹ́ grandpa ni mo jẹ́ fàáfáà yín. Yuqarribuni Ẹ sì wá dorí kodò lẹ́ wọ́n á gbọ̀n nǹkan ẹnu. ila rahmani qurba. Ẹnu tí ń bá mu gàrí ọ̀rọ̀ Ọlọ́run yìí dùn létí rẹ̀ ọyẹ pátì ọ̀rọ̀ lẹ wá gbọ́n bí ẹ jẹ́ á sọ̀rọ̀ fún yín níwọ̀nba só ti lọ àbí ò tí ì lọ ẹ jẹ́ ọlọ́ba àwọn. Yuqarribuni ila rahmani qurba. Yuqarribuni ila rahmani qurba. Mo kí gbogbo ẹ̀yin BAITU-L-HIZZY Ọlọ́run ó jẹ́ ẹ ṣe sóríire. Àmín. Albarka Nabi Muhammad. Àmín. Mo kí àfáà wa olóko àfáà wa tó tún jẹ́ ọmọ àfáà wa olóko àfáà wa ó tún jẹ́ ọmọ àfáà wa tí ń jókòó rẹ̀ àfáà wa Ismahil Abiodun wọ́n jẹ́ olóko àfáà wa Sheikh Ismahil Ìsọ̀lá Muhammadu Rọ́jí. Ànábì lẹ kó jáde bẹ́ẹ̀ lẹ́sẹ̀ súnú ọmọ. Bírú wa yìí bá a bá ní kọ́lọ́hún yọ ipa tí Sheikh Ismahil kó nu ayé wa kó kò lè sẹ́kùn kankan mọ́. Táyọ̀ tọrọ bá délé ẹ̀jẹ̀ aṣọ ńjọ́ tí mo wọ dárúdáwà àwọn ni wọ́n fà mí lé lọ. Ọlọ́run mọjọ́ mi wà lódìdí. Wọ́n ní ẹ mú bí ọmọ ẹ má mú bí ọmọ kéwú. Ọlọ́run Sheikh Ismahil wọ́n ti rí dùnú báyìí Ọlọ́run má sọ ọ́ di ìbànújẹ́ mọ́ wọn lọ. Àmín. Ọlọ́run má jẹ́ wọn banújẹ́. Àmín. Ọlọ́run kan ṣoṣo Ọlọ́run. Àmín. Ọlá Qur'an-il-Azim. Àmín. Ọlá títóbi Ọlọ́run. Àmín. Ọlá Nábì lọ́dọ̀ rẹ̀. Àmín. Mo fi wọ́n kí àfáà wa Abiodun Ọlọ́run ní jẹ́ ẹ parẹ́. Àmín. Ẹ̀yin lẹ kó yìí bá ìsìlámù tó dáa tó báyìí. Nítorí Ànábì. Torí Ànábì lẹ wá gba tẹ́ǹtì ńlá. Owó alájẹsẹ́kù lẹ lómi fi ń gba léèbí ọba ṣe márèjì fọmọ. Bẹ́ẹ̀ni. Ẹ tún kó wa lọ sí hòtẹ́ẹ̀lì tó ní air condition. Ara ń ta aṣọ tó dìjà ń jó nínú kí ló dé tẹ́ pé àwa bíi mòlídìí tẹ́ni àlọ́sùn mọ́sáàsì. Ṣé bàbá fẹ́ múra náà sínú mọ́sáàsì náà láti máa pààrọ̀ ẹ̀wù? Pátá bá yọ̀yọ́kúyọ̀ tàwọn màlẹ́kà tí ń sọ mọ́sáàsì. Yuqarribuni ila rahmani qurba. Àfáà Abiodun ọba tó níyàn ó bàbá ń sọ̀rọ̀. Uhibbuka ya Rasulallahi ubba. Bàbá ń sàgá. Bàbá ní sàgá. Ẹ dákun ẹ jẹ́ bàbá. Ẹ jẹ́ àbò ṣe wá sí i. Sáwọn sàgárè. Ẹ jẹ́ àbò ṣe wá sí i. Yuqarribuni Usman ńkọ́. ila rahmani qurba. Ismahil ẹ̀dẹ́ ńkọ́. Yuqarribuni Anas bunu Maliki àbíkílẹ̀ sọ. ila rahmani qurba. Èmi ni mo mú wá fún wọn. Ọ̀dọ̀ mi ló ti ké Kùránì. Allah. Ismahil bí bàbá mi ṣe fà mí lé wọn lọ lèmi náà mú wá ni mo wá fà lé wọn lọ. Kọ́lọ́n kó jẹ́ kọ́ ọmọ náà wọ́n yanjú jọjọ́ alẹ́. Amina. Ọlá Nabi lọ́dọ̀ Ọlọ́run. Ọlá Qur'an-il-Azim. Bismillahi inna a'tayna fàáfàá wa. Ashanaka wa labtar amin. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة
gbogbo ẹni tó bá fẹ́ soríire ànábì ti tó tẹ̀lé àìtẹ̀lé ànábì lọ́jà yí ọmọ dàrú lónìí. ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sọ ó ní pé gbogbo ilẹ̀ ń pariwo ráìsì wọn ẹ̀wà wọn sẹ̀mó wọn gbogbo nǹkan lọ́wọ́n gàrí wọn èlùbọ́ wọn ẹ̀ ń wá ń di bíléèmù rẹ̀ lérí àwọn tí wọ́n ń ṣèjọba. àwọn tí wọ́n ń ṣèjọba kọ́ ni wọ́n dáràn èmi rẹ̀ lájọ dáràn èmi rẹ̀ lájọ fà á òun kálukú wọn kọ̀ọ̀kan kó orí Facebook ẹ̀ ń kàn lọ́mọ ẹ̀ ń kàn èmi lọ́kàn ó ti dẹ́ ń kàn lọ́mọ kí lọ́ ná ọ ọlọ́run ní ń bínú lọ ẹ̀jẹ̀ apàdé ọ̀dọ̀ ọlọ́run ó dijọ́ Nàìjíríà bá mọ̀ pé ọlọ́run ní báyàn ṣe ìgbà fẹ́ dìbò ń jó ní ẹni Buhari ló lè ṣe ọfọ́nbù èyí tí wọ́n tún ṣe lọ iná ẹni Tinubu ló lè ṣe ẹlòmíì ò lè ṣe lẹ́yìn rẹ̀ mọ́ ọlọ́run ní kó fira mi hàn yín ọlọ́run ní ń fira rẹ̀ hàn wá ọ̀dọ̀ ọlọ́run ni ó jẹ́ mi àti ẹ̀ ọ́ padà lọ ìjọba kan ò ní tẹ́wó bí wọ́n sì tẹ́wó wọn ò lè pín kárí àwọn olórí ibú kan bẹ tí wọ́n ti hàǹgì owó làwọn wá kó jẹ láyé tiẹ̀ bí wọ́n fọlọ́pàá dẹ́rù bà wọ́n kọ̀ràn wọ́n ìjọ wọn ò búra Kùránì ni wọ́n fi búra àti Báíbù kódà bí wọ́n ní wọ́n fọ̀pá géèjì búra ọtí yẹn lọ́rùn wọ́n gbọ́n pé Ọlọ́run ò lè má wọn bí ó sì má wọn kò ní sojú àwọn. èyí tèmi ọ sọ ni pé ẹ má di bíléèmù lórí ìjọba mọ́ ẹ jẹ́ á padà ọ̀dọ̀ Ọlọ́run ẹ jẹ́ á padà ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ní fira rẹ̀ hàn wá ó sì dá a báwọn kéèyàn pẹ́ ó tó kú kéèyàn pẹ́ ó tó gbọ́n ọ̀sẹ̀jú kó kú ó tó gbẹ́ lọ. ìdá kẹsùrọ̀ sí sunu bàkàó mẹ́ọ̀ sòlítọ̀ alẹ́ ìhàdùwọ̀ ọ̀hún. Ànábì lọ sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ sí àwọn ìjọ kan bá ti pọ̀ ẹni tó ń fi so lórí ni ẹ lórí kò ní kíá pẹ̀lú wọn. ìdá kẹsùrọ̀ sí sunu bàkàó mẹ́ fàṣàlẹ̀ ìmọ̀lẹ́fàkìrọ̀. gbogbo bó bẹ́ẹ̀ ń kàn wò pé ọ̀dà wípé àgbẹ̀ pírẹsidẹ́ǹtì ọmọ pé ráìsì wọn ó náà mọ̀ kọ̀mọ́ bí tí ó yà sí mọ́ ni ọ̀nà lọ́ dàrú mọ́ lọ. ìdá ó ti dàrú ni ó ti dàrú ni Ọlọ́run ni ẹjẹ́ mi yan ọjọ́ bẹ̀ Ọlọ́run ló lè tò Nàìjíríà kì í ṣe èèyàn ìjọba Nàìjíríà kì í ṣe ń tẹ́nìkan lè ṣe Ọlọ́run ló lè bá wa ṣe ẹjẹ́ àpadà ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti yíwọ́ ọ̀sẹ̀ tí ọmọ kò yíwọ́ ó ti dàrú kúrò ti dàrú kanlẹ̀ kò látòtò ó ti dàrú kanlẹ̀ àwọn tọ́lọ̀ ń yẹ̀lẹ́ lórí etí wọn gbọ́rọ̀ wọ́n ti gé wọn létí lọ. Àṣàkẹ́ ti gé tí wọn lọ wọn ò mọ̀ pé kankan tó burú ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ mọ̀tara yín ráìsì di 70,000 sáwọn ọlọ́ọ̀rá ni sáwọn ọ̀dọ́jà ni ráìsì di 70,000 àwọn sì ń lo ọkọ̀ half a billion wọ́n ń lọkọ̀ tọ́ta àmọ́ ò lè wọnú ẹ̀ ẹ̀yin sì ń lè tó ewé bí wọ́n bá lè lẹ́ lóko báyìí gbogbo náà ní ọ̀pá. gbogbo ọba náà ti jí gbé lẹ́yìn. ẹ wá láwọn kidnapper ní ọba gbé àwọn náà nídìí owó ni ẹ wá ń blame ẹ ti ń ṣe yahoo òun náà nídìí owó ni kódà lè blame àwọn ayakila àwọn ìjọba wa ní ẹ̀fà nígbà ẹnìkan àtẹnìkan bá jọ lọ sùkúù tí wọ́n jọ jáde ẹnìkan mú páàsì ẹnìkan mú upper credit ẹni tó mú upper credit òun wá ń gba àrùn sọmẹlì ẹni ó mú páàsì wọ́n dìbò fún ọ lọ Àbújá ni wọ́n ń lo mọ́tò tó lọ kọ́lé Àbújá ẹ rí ní tí wọ́n fojú wá rí ni wọ́n kọ́lé Àbújá wọ́n kọ́ London wọ́n kọ́ Amẹ́ríkà wọ́n ti wá gbàgbé pé àwọn kọ́lé sọ́dọ̀ Ọlọ́run náà wọ́n kó wá gbólóso. àwọn kọ́lé ọ̀run ilé tiẹ̀ tí wọ́n kọ́ ọ̀run àwa láwọn àbá wọn kọ́ àwọn kí wọ́n fọwọ́ ara wọn kọ́ ilé tí ò ní di bíríkìlà àti káfíńtà ẹ jẹ́ á padà sọ́dọ̀ ọba tó dá wa ó dijọ́ tá a bá padà sọ́dọ̀ ọba tó dá wa kí Nàìjíríà ò tó rojú ráyè mo fẹ́ léyìn kí àwọn tí ń ṣèjọba lé lórí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tẹ́ ní kí wọ́n á sọ ń bí lónìí. akramakumullah. ó ní pé kí ní jáyé èèyàn dáa àkọ́kọ́ dáhùn ni pé kéèyàn ò ní wàre kéèyàn ò ní wàre kó o ní humanity kó o ṣe é bá gbé kó o ṣe é bá gbé khulukun hasan ìwàre yarfa'u ìmúráwù ìní máa sọ ní dẹni gíga wàsúùlì olùkì ìwà aburú yàlíkù àtìkù ìmọ̀ báyé èèyàn jẹ́ ni. likulli jarahatan. وله دواء. gbogbo
níwàre àkọ́kọ́ bí tó níwàre sí ni pé lọ níwàre sọ́lọ́hún. وسوء لخلقه jáàrin wa àtọ́lọ́hún dáa. ليس له دواء. jáàrin wa àtọ́lọ́hún dáa gbogbo ẹni táàrin wa àtọ́lọ́hún bá ti dàrú kò lè sóríire. لا إله إلا الله. ẹ̀yin àfà ẹ jáàrin ẹ̀yin àtọ́lọ́hún dáa. ẹ ní wàásù ọlọ́run tó ní gan. ẹ jáàrin ẹ̀yin àtọ́lọ́hún dáa gbogbo ntọ́lọ́hún ni ẹ má ṣe ẹ jìnnà sí. àpè ọ àmọ́ mọ́ mọ̀gògóró mọ́ èyí ti jẹ́ ẹ̀sìn náà àbùsà ọwọ́ adójú agbo mòlídì wọn ni ọkà tání àwọn à ń sokun ṣé wọ́n lọ pànábì ni. لكل جراحة وله دواء. ebá gbola jókòó sí tó ṣe é jókòó yìí. àfọ mòlídìí rẹ lẹ́gbẹ̀ẹ́ yìí. àfẹ́ mòlídì ló jókòó tì ní kí ṣe gbogbo àfẹ́ mòlídì la lè bá jókòó lẹ́ni tí wọ́n máa rùn bí àìdán. لكل. èyí ti jẹ́ èyàn ń ṣe mòlídì ń wọṣọ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n wá bẹ̀rẹ̀ sí pààrọ̀ aṣọ látàárọ̀ wọ́n ń pààrọ̀ aṣọ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ti ní kóòdù. جراحة وله دواء. ẹ̀yin àfà ṣàkáùtù ilẹ̀ àwàkí ìṣúra شكوت إلى وكيل سوء فأرشدني إلى طريق المعاصي. àfà ni mo sáré lọ́dọ̀ ẹni tí ó gbà mí là فأرشدني pẹ̀lú àdánwò tó bá mi fáàrí ṣẹ́dá ní. إلى طريق المعاصي. ètò sọ fún mi dọ́nà ni pé kí n má sẹ́lọ̀ mọ́. ọwọ́ lọ sàdúrà kọ gbà ẹ̀ ń sẹ́lọ̀ ọlọ́ni ẹ̀ mẹ́jẹ lẹ́dẹ̀ ńlẹ̀ fi ń sàṣejẹ. àṣìṣe wà ń bẹ̀. ẹ tún fi gbó tẹ́lẹ̀ rẹ̀. ó jẹ́ kí àṣejẹ kí lọ wá jẹ tó jí láàrin jọ́ kẹta. àdúrà kí lọ fẹ́ ṣe tó ń ṣe nínú pósí. lórí tó ń dẹ́ pósí wò ebi tó sùn kẹ́yìn náà ni. kúkú lọ mú sílápà kó kúkú kó fi pósí sí ọ́. ìyá Farida. àdúrà kí la fẹ́ ṣe táwọn àfi condition lélẹ̀. ọwọ́ á pè ìyàwó rẹ̀ pé ìyá Farida gba okùnrin lóòótọ́ màálù ni ẹ máa fi dé àdúrà tí mo fẹ́ bẹ̀rẹ̀ tí màá ti ṣe bí wèrè. lọ pé Kéwúyẹmí. tọ́ ọ bá ti di tí mo fẹ́ bọ́ tàbí stẹ́ẹ̀pù kọ́ lọ pé Adéyẹmí. Kéwúyẹmí ló pè. pé Kéwúyẹmí oní wọn wá dé mọ́lẹ̀. ọmọ ń pẹ́. ẹ má jẹ́ ń jáde o kí là ń kánjú sí. فأرشدني إلى طريق المعاصي. ẹ máa pe Ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ kó máa dá yín lóhùn wẹ́rẹ́wẹ́rẹ́. ìyá rẹ̀ kú wọn wẹ̀kú tán tó gbómi òkú ńlẹ̀ ìwọ wọn lẹ́jọ́ sìnkú wọn lọ gé orí rẹ̀ lóru gbèsè ayé tí ò dáa. wàá náwó ni náà. bọ́ bá wọn kó nídìí orí òkú ẹ bá sọ fáwọn ọmọ lóòkú ni ẹjọ́ ẹ̀yọ́ ọmọ lóòkú ẹ fún mi lórí ìyá yín màá ra màálù méjì fún yín. فأرشدني إلى طريق المعاصي. ẹjọ́ ẹjẹ́ á ní taqarrubu ila Allah lára wa ló wà. bi husni niyya ẹjẹ́ á ní wàhálà pẹ̀lú Ọlọ́run tó dá wa. baba Zuglul rahimahullahu رحمة ta'ala واسعة. wọ́n nígbà táwọn wà nílé eke ó ti ké wò kójọ fáwọn àwọn wà dìde lóru àwọn máa wá pò yín nulẹ̀ àwọn máa pé tàràkìtù náà máa rọ̀bì fi ìlà yálì àjẹlẹ̀ rẹ̀ dọ́ka yá àmàwòlà lè máa wálé fáwà fíkì ní ìlà àtàsí ilé fàbá lẹ́gẹ̀ ní ìlà àkìsọ̀ lè máa lé. Ọlọ́run wa kó mọ̀jọ fún wa àbí òkó mọ̀jọ fún wa béèyàn bá kánjú pa kọ́kọ́rọ́ ọ̀làlẹ̀kùn ìbànújẹ́ ní òfìsí. ẹjẹ́ á ní wàhálà sọ́lọ́run bẹ̀rẹ̀ ìbáàdà ìtọ́lọ̀ ní a máa ṣe ẹjẹ́ a máa ṣe èyí tó ní a máa ṣe ẹjẹ́ a kù ń bẹ̀ ìtì ń ba ayé jẹ́ lónìí nù ìtì ń ba ayé jẹ́ lónìí nù tọ́ba kù díẹ̀ kọ́ dáa fún ọ tọ́ba bá ti ní kọ́ lẹ̀ wájú Ọlọ́run Ọlọ́run ó parẹ́. الله فأرشدني إلى طريق المعاصي. lára wa أكرمك الله. usnul uluki ilal ihyali kọ́ da sáwọn tẹ́ ń jọ ń gbé má fara ní aládùúgbò rẹ̀ kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ẹ lọ́la gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèpàdé landlord association tẹ́ ẹ̀ bá fẹ́ sí orí ìburú ẹ má fara ní àwọn tẹ́ ń jọ ń gbé mọ́ ẹlẹ́fẹ́ dá 10,000 ilé kọ̀ọ̀kan ẹni tó ṣe fẹ́ǹsì tó ṣe géètì tó tún gba mọ́là ọdún tí ń bá sí géètì òun náà ṣe 10,000 ẹni ọkọ́lé tó fi àpò símẹ́ǹtì ṣe sílì
ìró ìyàwó rẹ̀ ilé ṣe kọ́tìn wọn ò rówó wọn ò rílẹ̀kùn family house wọn ò ti lọ múra sáìtì wọn wàá sùn wọn ọ̀rẹ́ lẹ́lẹ̀ tí ń sùn bẹ́ẹ̀ ẹ tún wá fagídí pé káwọn náà tún ṣe 20,000 ṣe é ṣe déédéé ẹ̀ ní wàárí ẹ̀ ní wàárí ẹ níwà sáwọn tẹ̀ ń jọ ń gbé gbogbo àwọn àfáà náà ẹ jẹ́ níwàárí sáwọn ọmọ kí ó tà ń kó lẹ́yìn lórí tẹ lò dé tẹ gba 500,000 tọ́ láwọn ọmọ lọ lé ẹ lálùbáríkà wọn ò bá ṣe bá ń sí wọ ìwà dòní kò tó wá ń sọ bá àwọn ọmọ ké èyí tiẹ̀ bá àwọn àfáà wa kan jẹ́ ọmọ ké tó bá jẹran lóde yọ jẹyà ẹ láyàáyà ọwọ́ ní jọkà dáadáa ẹran wọn gbọ́dọ̀ dín o méjì ní wọn fún ọ ìfun kan ara ẹran kan kókó nu láìlọ́nù kí wọ́n á lè léyìn dànù gbèsè ayé. إذا جاريت في خلق ذنيئا وأنت ومن تجاري سواء. àwọn aládùúgbò wa ẹjẹ́ á dá pẹ̀lú wọn ẹjẹ́ á fi ìwà polongo Islam fáwọn tá à ń jọ ń gbé. وإنك لعلى خلق عظيم. ọlọ́run fowó ròyìn ànábì ọlọ́run fọmọ ròyìn ànábì ọlọ́run fi lé ròyìn ànábì ìwà lọ́lọ́run fi ròyìn rẹ̀ pé innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. ìwà ànábì ìwọ ni ìwà rẹ̀ dáa jù láyé. ẹ jẹ́ á níwà gbogbo ẹ̀yin àfẹ́ ìwà sí orí ibú. kí ló dé aago mẹ́ta ló ti wá lọ mọ́sáàsì torí pé wọn ò múná lọ. aago mẹ́ta òru asalaatu bó ń sí ọlọ́run. àpèrún ọ̀rọ̀ la fẹ́ sọ láago mẹ́ta. ìgbà náà làwọn ìyáṣẹ́ kúrò lọ́dọ̀ ẹlòmíín ní ẹ̀sẹ̀ fi lọ́rùn lẹ̀. ìgbà náà ló tó fẹ́ sùn láìsí kó fẹ́ jí ẹ fún sáàrì. láago mẹ́ta òru ọ̀wọ́n pé àfáàtọ̀ bá ní mọ́sìnì méjì iná ní ọwọ́ sétorí pò ń ti rìn sẹ̀. ẹni ó bá kọ́lé méjì iná ní ọwọ́ ànábì ọ̀kọ́lé gẹ́gẹ́ tó fi kú ìgbà náà wọ́n á ń kọ́ kò sí bíríkìlà láyé ànábì ní kìbá kọ́lé. mọ́sálásí lànàbì kú sí kí ni tiẹ̀ tí wọ́n náà wà kú mọ́sálásí ni mọ́sálásí tànàbì kú sí òun ló ní mọ́sálásí ètí wọ́n fẹ́ kú sí láti bì ní. wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim. ẹ jẹ́ ká fi ìwà ká fi polówó Islam. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà là ń lé àwọn èèyàn nínú Islam lónìí pàápàá jùlọ ẹ̀yẹn jálàbí. ṣe jálàbí máa ń wọ̀n. sọ fún mi pé jálàbí ọ̀dà ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹgbẹ́ran tẹ́ ń sìn. ẹlẹ́bàáyàn sódìdí Kùránì ó sì lọ ra àgbò wá wọ́n lọ wá ń béèrè pé njó ń léyà kù. wọ́n ní okòsù ẹ̀ àgbẹ̀rẹ̀ àwẹ̀ ní March 11 lẹ́yìn rẹ̀ oṣù méjì àtijọ́ mọ́kànlá bí oṣù mẹ́rin kátàkó oṣù mẹ́rin ẹni bẹ́ẹ̀ ni ẹ lọ roko adìẹ ẹran Kùránì ọwọ́ asomọ́lẹ̀ oṣù iléyàkọ̀lá ni mọ́tò ọgbà wàdẹ́ tó fọmọ kí báwọn. iléyàkọ̀lá mọ́tò ọgbà mọ́tò ni ọgbà lọ́ọ̀rẹ́ kẹ́yìn ọ̀pálẹ́yà pálẹ̀. wa innaka la'ala khuluqin azim. àyè ti jẹ́ jálàbí náà ló ṣe tó fi gbà yàwó ìyàwó. lórí aṣọ sáwíà àràmọ́lẹ̀. jálàbí. húwà láìla. èmi la bá débi pé àwọn obìnrin olóbìnrin sí gbẹ́rẹ́ sí bàràdì tí bá rí pé àwọn obìnrin ọ̀nà gọ̀ arìndìnníà èèyàn ló ń bọ̀ sí gbẹ́rẹ́ ọlọ́ọ̀tà lọ́jà ó ló ń bọ̀ sí gbẹ́rẹ́ bàràdì ṣé tẹ́ ẹ bá tajà tán lọ́jà ṣé ìdílé ń fi gbowó ni ìbáwọ́ lẹ̀ ń fi gbowó ìbáwọ́ lẹ̀ ń nà báyìí ó ní o ṣe gbogbo tí ọba ṣe sí ọ lọ́wọ́ ìbá àrẹ bọ́ọ̀lẹ̀ tiẹ̀ lọ́ bá ọ ìbá àjàsán ọwọ́ rẹ ayé rẹ lọ́ta ẹ jẹ́ á fi ìwà ká fi polówó Islam anabi náà fi ìwà polówó Islam. wa innaka la'ala khuluqin azim. ẹ má jẹ́ àparọ́ mọ́ wáàsí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe wáàsí lónìí tinú rẹ̀ ní í ṣe èmi ló dé lójúmọ́ ayé lọ́mọ abukiri yó àwọn kírísítẹ́nì wọn ò ní wà lìjánà ó ti rẹ̀ ń tọ́ lọ rí tọ́mọ bí Ọlọ́run kún wọn sí bọ́ ọ bá dọ̀rùn tọ́lọ́run bá disappoint yẹn kọ́ my Naija Ọlọ́run ní jí ọ parun
mo ṣe wá sí kan ní December 24 bẹ́ẹ̀ni lọ́nà àdúgbò yìí náà ni bàbá ní ẹ̀yìn ní Madinatul Istijaba my Naija lọ́wọ́ á gbé ọwọ́ kọ́ọ̀tù ọ̀rọ̀ Christmas obìnrin kan wá gbọ́ ní Amẹ́ríkà obìnrin yẹn wá nọ́mbà mi kò rí my Naija lọ́wọ́ á pè my Naija wá pè ẹni tí ó pè sóde ẹni yẹn lọ́wọ́ á fún un ní nọ́mbà mi my Naija wá sẹ́ndì nọ́mbà mi sí ẹni yẹn wá pè mí lọ́wọ́ ní imam wọ́n àti tẹ́tí lọ́tọ̀ọ̀tì mi o èmi àwọn ọ̀gbẹ́ni tí máa ń sòótọ́ báyìí wá o kì í ṣe scammer o mo fẹ́ fún yín lówó sẹ́yìn lé fún mi láka nọ́mbà yín mo wá sẹ́ndì àká nọ́mbà mi tìgbà tí ó fi tó 5 minutes ó ti sẹ́ndì 120,000 sí mi bí my Naija bá yẹ ní wàá burú ni nọ́mbà mi ni ó fún iléeṣẹ́ rẹ̀ ò ní parun o àmín. gbèsè tá a jẹ́ ọ̀la àrísàn lónìí o. wa innaka la'ala khuluqin azim. ẹ jọ̀ọ́ ẹ̀yin àfa ẹ jẹ́ wá sí yín ọ̀rọ̀ ayé ti jẹ́ iná ìdí pọ̀ jù ẹ̀ wá ń pín ná bẹ́ẹ̀ ní aṣọ́dé iná ẹni ó ṣe lè yọ̀wọ̀ ná bẹ́ẹ̀ yẹn ṣe mòlídì yọ̀wọ̀ ná bẹ́ẹ̀ yẹn ṣe lẹ́yìn ìsirayì yọ̀wọ̀ ná bẹ́ẹ̀ yẹn ṣe lẹ́yìn kádìrì yọ̀wọ̀ ná bẹ́ẹ̀ yẹn ṣe wẹ̀límọ̀ kùránì yọ̀wọ̀ ná èwo wà la fẹ́ ṣe tọ́jú oríire. àwọn tá a gbà kànga tá a gbẹ́ ńkọ́. èyí ti jẹ́ ẹni ẹlẹ́ni tó kọ́ mọ́sáàsì ẹtú ló ti dá a pọ̀ jù ẹ̀yin ò ní ṣe nǹkan rẹ láyé tí ni sẹ́yìn ọ̀wáyé wá ṣe nǹkan rẹ ni ìwà ló sọ̀ lára yín. ìwà ni ò sí lára yín ẹ lọ níwùsùn lè kúlùkì fi sẹ̀bíìlì dáwà ọlọ́run sọ fún ànábì pé ìdí wọn ìlà sẹ̀bíìlì rọ̀bíkà bil hikmati wal maw'izati al hasana wajadiluhum billati hiya ahsanu. kí ni ń ṣe á kéwu kí la mọ̀ sóò lè mọ kéwu tó ṣe tán ni nígbà tí wọ́n máa ń pera rẹ̀ láàfáà kí ni káwọn ṣe wàá dààmú ó pera wọn kí ni káwọn ṣe òṣùgbùlù ló pera wọn kí ni kí baba kàmọ́lì ó pera wọn baba alágbàjì kí ni kó pera rẹ̀ ọmọ ńlẹ́ o àfa àtọmọ kéwu tó rí rẹ̀ fẹ́ yà níwọ̀ tó ọmọ kéwu táyé rẹ̀ ọ̀dà bí wọn bá pín ogún ológun ò lè rásọ gidi wọ̀ wọ́n wá ń pé gbogbo kéwu lọ mọ̀ gbogbo kéwu ní bẹ lágbárí ìwà ìgbà náà wọ́n á ń kọ́ kí wọ́n rìsọ́ọ̀tì rẹ ọlọ́wọ́ hámọ̀kọ́ ọmọ ń bọ̀ lọ́wọ́ abáyé rẹ dé wọ́tọ̀ hámọ̀kọ́ ọmọ tó ń ṣe gẹ̀tìmánù. ìwà ló bá ń kẹ́jẹ́ mọ́ lọ. ẹ má jẹ́ wà ọba ṣẹ́jẹ́ mọ́ yín lọ. wa innaka la'ala khuluqin azim. ẹ ní ìwà pẹ̀lú àwọn tẹ́ ń jọ ń gbé bí a ti lọ nìyẹn. lára àwọn tá ń jọ ń gbé làwọn ìyàwó wa níwà síyàwó rẹ èèyàn níwà rẹ ni ọwọ́ á ní pọ́blẹ́mù ìyàwó rẹ lòun ò lè jẹ́rìí rẹ mi ò lè jẹ́rìí wọn o àbí sáfà lẹ́ ń sọ ni. mi ò lè jẹ́rìí wọn o àìmọye ẹran tá a sìn tá a máa jẹ mi ò lè jẹ́rìí wọn o èèyàn dá síyàwó àtọmọ ni èyí ti jẹ́ ọlọ́ọ̀dẹ wọ́n sì pín tékèwé mẹ́rin o sì jẹ mẹ́rẹ̀ẹ̀rin tékèwé mẹ́rin o sì parí ráìsì inú ẹ̀ ọwọ́ akókè lọ́lé mufuda mutmaina abdulrazak. ìyá àgbà. ó yẹ lọ pè ya yín wá ẹ ní àlùbáríkà ẹ máa fi ké ìgbóúnjẹ lọ sùkúù ìyá wọn wá ní kò ní dá afẹ́ tó jẹ́ńjẹ́ inú rẹ̀ ìwọ nìkan o ti parí tékèwé mẹ́rin kóòkì mẹ́rin. gbogbo tí wọ́n pín ọ lóde lọ jẹ wọ́n pín ọ kóòkì ó mú wọ́n pín ọ fanta ó mú wọ́n pín ọ mọ̀tínà ó mú bí wọ́n bá pín ọ ní aipo náà mú náà. wa innaka la'ala khuluqin azim. mú aipo náà sí kó lè lọlẹ̀. wa innaka la'ala khuluqin azim. ọ̀sẹ̀ premier ti hàn pé jakọ jẹ́ alájẹjọdà. innaka la'ala khuluqin azim. Ànábì ló níwájú. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ á níwà sọ́mọ tá a bí ẹ jẹ́ á níwà sáwọn ìyàwó wa gbogbo ẹ̀yin obìnrin náà gbogbo ẹ̀yin bẹ́tìlẹ̀ yín sì sẹ́ńbẹ́ ń bì yìí ẹgbẹ̀rún àsàlátù ò lè mú ìwà àlùjánnà àbí kẹ́ ẹ níwà sọ́kọ yín ìwà mẹ́ta péré náà lẹ́ni ìdí kẹ́ ẹ ní àkọ́kọ́ ẹ lọ rẹra yín lẹ̀ ẹ má ṣe gbéraga mọ́ ìgbéraga yín ti pọ̀ jù gbéraga yín pọ̀ jù èmi lóbin tí ń bẹ́ ní ọkọ wá débi TikTok èmi lè wá débi TikTok láàárọ̀ kùtùkùtù lẹ́yìn ọmọ márùn-ún òtún wá ń kun mẹ́ríkè
ọ̀fẹ́ kúkú oró ni. Sáré sọ̀rọ̀. Lẹ́yìn ọmọ márùn-ún fa òtún wá kun mẹ́ríkè. Ọ̀wá ń ya wọn sọkọ ọlọ́kọ lórí fóònù. Wọ́n á ya wọn bí ajá. Wa innaka la'ala khuluqin azim. Ìyá Fausiya ti ń ya wọn. Ẹ tó ń lẹ fronta. Ọ̀wá ń gbẹ̀rì sọkọ ọlọ́kọ. Tuẹ̀. Ó náà wá ń pé iná o. Olórí ibú tó yìí sí rí nǹkan re. Oyin rí ń tọ́ da. Ìyàwó ẹ̀yọ̀ mẹ́rin. Ẹ̀yọ̀ ọmọ márùn-ún wá ń ṣe tuẹ̀. Àjọkẹ́. Wọ́n ń ṣe tuẹ̀. Ó ń ṣe lẹ́bẹ̀lẹ́bẹ̀. Wa innaka Wọ́n ń ṣe lẹ́bẹ̀lẹ́bẹ̀ ń tààsì. la'ala khuluqin azim. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ mẹ́bí ẹ sọ pé Allahu Akbar. Wàláhì tẹ́ ẹ bá fẹ́ soríire. Ìtí mo fẹ́ sọ yẹ gbọ́ ẹ má rojọ́ mọ́. Ṣé ẹ fẹ́ soríire? Ẹ fẹ́ soríire? Ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín. Ẹ má ṣègbéraga mọ́. Bẹ́ẹ̀ bá ti délé ẹ lọ sọ pin code yín fọ́kọ yín lórí ATM yín. Wa innaka la'ala khuluqin azim. Bẹ́ẹ̀ bá ti délé kẹ́ ẹ ní dádì wá. Àkàjì ikọ́. Torí yín mo fi ṣe wàhálà. Ẹ gba ATM yín 3310 ní kóòdù ẹ̀. Mo mọ̀ pé ẹ lè ṣe yún. Ẹ lè ṣe. Ẹ̀yin ọkùnrin kọ́ yìí náà gọ̀ ni. Kò rọrùn. Ẹ̀yin ọkùnrin náà gọ̀ ni bàbá. Kò rọrùn àbí. Ẹni lè bá wọn sọ̀rọ̀ tí wàláhì wọn ò lè ṣe. Bẹ́ẹ̀ máa ń gbọ́ gbogbo wá sí ẹlẹ́gbẹ́lẹ́ yìí. Kódà àwọn òfin mi sọ̀rọ̀ wá ní àfààyàn àfàtò wá látẹ̀dẹ̀ yẹn àfààyàn lu kó gan o. Kò sí ní tọ́fà ẹ̀yin ọkùnrin náà dáa. Bí wọ́n gbélé ńlọ ìjẹkújẹ lẹ́jẹ̀ ẹ̀yin náà dá ẹ̀ ní ṣiṣẹ́ mọ́ torí pé ti ń náwó ìyàwó yín. Ẹ̀yin Argentina alátẹnujẹ. Ìwọ tí ìyàwó rẹ lọ bọ́ sanwó sùkú ọmọ tó ń ṣàdúrà fún. Ìyàwó rẹ wá lọ bọ́ sanwó sùkú ọmọ wọn pé àti last term àti táàmù yìí mo ti clear rẹ̀. Wọ́n náà wọ́n pé wàláhì ó ṣoríire. Ọlọ́run ló ní ń fi ọ. Kò sí ẹ̀yàn gan bó máa ṣoríire wá sórí ibú. Mo bá fẹ́ gbó lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin ó ní kò ní. Ẹ̀yin lẹ́gbọ́n téèyàn bá fẹ́ gbowó lọ́wọ́ obìnrin ó ní bí wọ́n ti gbà á. Ìrìn kọ́ ilé yìí lẹ́kọ̀ọ́ lónìí. Bàbá ẹ sọ torí bàbá kí ó yẹ mí ẹ sọ. Ìrìn sọ àwọn obìnrin yẹn fún mi lówó pọ̀ wọ́n sanwó kò ná dáadáa. Wa innaka la'ala khuluqin azim. Ẹ̀yin obìnrin ẹ máa dúpẹ́. Ẹlẹ́ẹ̀kejì náà. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi lè sórí ire nu. Ẹ máa dúpẹ́. Ẹ máa dúpẹ́ fọ́kọ yín. Kódà bẹ́yìn àtọkọ yín bá jọ sùn tọ́lọ́ bá pé ọ yà sí bí bá ti ń dìde lórí yẹn forúnkún yín méjèèjì lélẹ̀ ẹ pé ẹ ṣe Ọlọ́run ní pa yín tì ibi tí ń wá ò ní stọ́ọ̀pù ẹ má kọrin tí ọ̀dà má àjọ ń gbádùn ara Àjọ ń gbà. ẹ̀yin tá lẹ́jọ́ ń gbádùn ara yín ẹ̀yin kẹ́ ẹ báyé wa jẹ́ débi ẹ báyé wa jẹ́ dé yìí ni ẹ̀yin rí bí obìnrin tí wọ́n gùn mọ́ ọ̀pẹ́ ẹ̀yìn igi ẹlòmíì ti wọ́ ọ̀pẹ́ ẹ̀yìn lọ sẹ́yìn. Bàbá ojú ilé mọ́ máa gbolé wọ́n wá jẹ́ kó mọ̀. Ẹlòmíì ti mu kókó sàmbá ayé rẹ̀ ti ta ó ti mu jẹ́ kó mọ̀ ó ti mu dágbólu àbá ó ti mu kíkà start ó kíkì kò start láìla ó mu ó le koko ó tún fi piridetor mú piridetor. Wa innaka la'ala khuluqin azim. Yorùbá nàbì bọ́kọ yín bára sọ fún yín ẹ máa dúpẹ́ kódà bẹ́ẹ̀ lè wọ̀ ọ́ ẹ̀yin obìnrin mọ̀ ń bá wíwùn ọkọ rẹ̀ ra sọ fún ọ ẹnìkan kò bókò lọ́rọ̀ àbọ̀ fún ìyàwó tiẹ̀ wọ́n wá rán mọ́kà oníṣojú mọ́kà lọ ní èèyàn kí ẹran lẹ́wọ̀n èèyàn kí ẹran lọ́rùn
ọmọ yẹn lomi tí wọ́n mú lọ lókèrè tí ọ̀padà wálé mọ́ ni. wọ́n wá ara sọ fún wọn wá gbé lọ ọjà wọn lọ náà. ara ìníwà rẹ nu. ara àwà tí ọ̀dà tẹ ní náà nu. màá yà sọ́dọ̀ ẹ̀yin obìnrin pọ̀ lónìí ẹ lọ níwà. wọ́n wá ara sọ fún wọn wá gbé lọ ọjà wọn lọ náà. wọ́n wá ní ó dín bẹ́tà ni. ọkọ rẹ̀ wá dé lọ wọ́n á pé àpò méjì dín wàásù. àti síwó télọ̀ mọ́ o bẹ́síkẹ́lẹ̀ rà lẹ́sàyà gan mọ́ sán ọkọ tiẹ̀ wà láláyà gan mọ́ sán àyàtọ̀ mọ̀ fi lé ọ lórí nu tẹ́ fi bímọ mẹ́rin. وإنك لعلى خلق عظيم. gbogbo ẹ̀yin obìnrin ẹ ṣe náà ẹ lọ níwà sórogún yín ẹ má sọ ìyàwó méjì di àrùn apààyàn ẹ má sọ dẹ̀ sí apààyàn gbogbo ẹ̀yin tíyàwó yín ọba tí ìrántí fẹ́ yàwó lé yín gbogbo ẹ̀yin tọkọ yín tí ọba rántí fẹ́ yàwó lé ẹ lọ ọba fẹ́ wá gbogbo ẹ̀yin ò lè ṣe déédéé ara wọn àwọn ìyá wa ń jọ àwọn ni wọ́n máa ń fẹ́ yàwó fọ́kọ wọn kí ló dé tẹ̀ yín náà ọmọ orogún yín lẹ̀ wọ́n wá lé ìyáálé rẹ̀ jáde ṣọ́ọ̀bù fún ọ ìwọ sì kó nú ṣọ́ọ̀bù wọ́n wá ń lo ṣọ́ọ̀bù èèyàn ó lè pawó rẹ̀ ń bẹ̀ ìyáálé rẹ̀ wọ́n lé jáde ṣọ́ọ̀bù wọ́n wá kọjá bẹ́ẹ̀ ó lè tà. kòkò gèrè tí ń jò gèrè ọwọ́ náà ò tí tẹ̀ ní ìwọ náà fẹ́ ó mu ọkùnrin lọ́ọ̀yà nọ́mbà 1 àfibí sólóore àwa nọ́mbà 1 rè níta bá ń jẹ lẹ́nu la mọ̀ bàbá ti rí kẹ̀kẹ́ jẹ máa jẹ mọ́nu àwa ni bọ́n bá ń da lọ́wọ́ ọkọ rẹ lónìí mọ́jì ọgbà ọ̀nà orí burú sọ́ọ́dọ̀ lórí ire ọkọ rẹ wá yàrá rẹ wá sọ̀rọ̀ yàlé rẹ lẹ́ẹ̀dẹ́ ó sọ fún ni pé ẹgbẹ́ nu yín sọ̀ ẹgbẹ́ ogun ẹnu yín sẹ́yìn bí ó ṣe dáanu tó fi bí gbogbo ọmọ tó bí fún yín inú rẹ wá ń dùn wá pé ẹ̀jẹ̀ lé lọ ẹ̀jẹ̀ lé bẹ́ẹ̀ ti lé bí wọ́n ṣe lé ni wọ́n ṣe lé wọ́n náà wọ́n ti ṣépè fọkọ rẹ nu pé ìyàwó kò ní bákan lọ́dọ̀ rẹ̀. Allah. wọ́n náà máa retí ìjọ tí tọ́ lọ níjọba rọmọ lásù níjọba rọmọ kan lásù tọwọ́ lẹ́gìsì wọ́n náà ṣe tẹ́nu o ti kẹ́rù ẹ̀ ọ̀ ń lọ́nu káyì. gbogbo ẹ̀yin obìnrin ẹ sọ pé náà ẹ fẹ́ràn àwọn ọkọ yín dénú kódà ẹ fẹ́ débi pé kẹ́ ẹ máa bẹ lọ́n pé ọlọ́run jẹ́mi ọkọ mi ó gùn jẹ́mi tèmi náà ó gùn àmọ́ tó bá yá tá a bá lọ èmi ìyàwó rẹ̀ ni ó dé ńkọ́ lọ àánú yóò ṣe mí ìtọ́ yẹ ẹni kẹ́ ẹ kú ṣáájú wa ìlójú yóò fi ní rí tí ọ̀dà wàláhì àwa ni security yín àwa ni security yín ẹ kàn rí pé fọgá tí ń pẹ́ táyà ládùúgbò ni ọmọ wa yọ owó yín ẹ sákúdélé àwọn dádì ẹ sákúdélé wọn ẹ pẹ̀lẹ́ ẹ ti máa fíìlì wọn gan o àwa ń bẹ ń bí o ngbà fọgá máa ń yọ owó rẹ ọlọ́kadà ó dán wò kódà ọlọ́kadà ó dán wò ọlọ́kadà ó lè mi a máa gbé kolo ọlọ́kadà ó ní ẹ wá madam èmi a máa gbé kolo wàláhì ẹ bá tẹ̀sí mi wọ ẹ ní kúrò lọ́dọ̀ mi mọ́ àwa ni chief of staff yín àwa ni security officer yín ẹ níwà tó dáa sọ́kọ yín ẹ tọrọ àlùbáríkà lérí àwọn ọmọ yín gbogbo obìnrin tí ó bá níwà àrísọ́kọ rẹ̀ ọmọ rẹ̀ ò lè jẹ́ èèyàn. Allah. bọ́rọ̀ àfáà yìí bá rí bó ti rí ìyá rẹ̀ lọ́ra fún un. ẹ gbọ́ ànábì ni BAITU-L-HIZZY. nígbà ẹnìkan lọ bá ànábì pé ta ni ká ṣe dáadáa ànábì ní ummuka ó tún ní súnmọ̀mọ́ ànábì ní ummuka ó tún ní súnmọ̀mọ́ ummuka ó ní túnmọ̀mọ́ ànábì ní súnmọ̀ àbúkà ẹ̀yin obìnrin ẹ ra oríire fún ọmọ yín kọ́ ọmọ yín ó jẹ́ èèyàn lójú ayé yín. tí màmá yín bá ń bẹ lójú àwọn ẹ̀ báyìí bá ní ẹ lọ kúnlẹ̀ fún níbi ìyá dáadé. bí èèyàn bá dáa ọmọ rẹ̀ ó ṣoríire ìyá tí ò ṣiṣẹ́ rẹ̀ ọmọ rẹ̀ ò lè ṣoríire. La ilaha illallah. ìwà alámọ̀ pé. gbogbo ẹ̀yin ọ̀pẹ́ rẹ̀ tá a fẹ́ nìsín ẹ lọ níwà ẹ níwà ọ̀pẹ́ rẹ̀ ní ẹ̀. ìwà kan ń bẹ lọ́wọ́ yín tí ò dáa kẹ́ ẹ má fẹ́ bá yọ ọkọ lé kẹ́ ẹ wá máa sọ pé yọ ọkọ yín ni pọ́blẹ́mù yín ẹ̀yin náà padà jẹ́ pọ́blẹ́mù fún ìyàwó ọmọ. Allah. Wa innaka la'ala khuluqin azim. ara àwa oníkéyàn wà generosity
kéèyàn má láhùn wọ́n fún mílíkì inú àwẹ̀ ó sì kó pamọ́ dínú iléyá èyí ti jẹ́ ọ̀pọ̀ odidi adìẹ ọwọ́ aláṣẹjẹ ni wọ́n á máa dín àṣẹjẹ wọ́n á máa dín àṣẹ ọwọ́ ni wọ́n bọ̀ dín odidi ẹyẹ ẹtù ọwọ́ á ń dé mọ́fìlà jáde mẹ́rin ẹ̀yẹ àwo ọ̀pọ̀ odidi orúkọ ó sì jẹ́ tán ńgbọ̀ wá ku ẹsẹ̀ àti bí à ń ku rẹ̀ àtòwò ọwọ́ agbábọ́jáde ẹ lọ gbé fún yàrá yìí ọ̀fẹ́ mú mi lò ọwọ́ àlọ́ ra síbi ẹ̀ńké lọ wọ́n fi mú mi lò láyìlá ìlànà ọwọ́ ara súyà àti búrẹ́dì bọ̀ ọwọ́ akó àpò lọ́wọ́ yín rédíò òkè. àwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ wọ́n jẹ kọ̀ǹkọ́sàn ọwọ́ anyin rédíò òkè ń gbọ́ wọlé ó tilẹ̀kùn láti ẹ̀yìn wọ́n pe wàhálà ìlà ìmùtí ni o ọwọ́ mú mi lò o ti méèso lọ láti ta ọwọ́ fi ń já mílíkì máa mú ìtọ̀ ṣúgà ní ọ̀pá ọ o lo bàtà o lo kọfàṣù o tún wá tẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn o tún sọ di áfṣù irú ìgbésí ayé wo nu o tún wá mú aṣọ gíní o tún wá ní wọ́n bọ̀ dìládì rẹ o tún wá sọ aṣọ gíní di kàmpálà aṣọ wọn fi ń bú lẹ́yìn ọrùn ọ̀wá lẹ́nì kẹ̀kẹ́ tó lè síwọ̀ gbèsè ayé tiẹ̀ fún ọ̀ráyé wà falanarun bimori katili jawada walau kana jawadu min al-majusi. law kana jawadu min al-majusi iná ọlọ́run ní ju ẹni tí máa ń tọrẹ kó dàbí ẹni tí ń tọrẹ yẹn tó bá jẹ́ kiri yó ọlọ́run yóò jẹ̀fà òun ni àwọn ni ọ̀jádùn àrẹ ọgbà ẹ wo etí bẹ́ẹ̀tì lè yín ṣiṣẹ́ lónìí ẹ wo owó ẹ wò náwó kò lè pawó tó ná bì bó ló ṣe fẹ́ pa bá ṣe báwa náà ṣe gan rẹ rí ọmọ yẹn wọ́n gba tẹ́ǹtì eléyìí ni lẹ́kọ̀ọ́ ilẹ̀ yìí lásán ẹ̀ mọ iye tẹ̀sán lórí ẹ̀ ni wọn ò torí ọlọ́run dá sí torí owó ni ẹ wo iye sẹ̀mọ́tẹ́ ti jẹ́ ń bì àmọ́ ṣe kí wọ́n lọ pinna lódò ni wọ́n yanjú màálù ni a sì jẹ́ tí ọ̀tẹ̀ alọ́rùn jọ má làwọn àwọn ìjẹyàn soríire. falanaro. ẹlòmíì tó láhùn sí gbèsè ayé rẹ̀ o ò lè wọṣọ gidi o ò lè jẹ́ǹjẹ gidi èmi làǹfààní mi lọ ní àti lọ jẹ̀kún gáràjì ọ̀lẹ́ni tó ṣe lóore ọ̀lẹ́ni tó ṣe dáadáa fún ọ̀lẹ́ni tó lè tara rẹ̀ rẹ́rìn-ín jáwé èèyàn ó dìde lára rẹ̀ káyì èèyàn mélòó ló ti fa gòkè èèyàn mélòó ló ti fa gòkè. labbaynaka. àfi ọmọ dìtẹ̀ kí wọn náà ló pé wọn yọ lè mọ́ mú. naka rabbana. ọ̀sàdúà àdúrà tó yẹ kó pa màálù sí ọlọ́pàá díẹ̀ ọwọ́ àfọkùn màálù sómọ́lẹ̀. ilayka. wo àtẹ̀yẹ́jọ ṣiṣẹ́ ọlọ́run ti ṣàánú yín ìwọ nìkan sì jókòó lórí owó. mọ́lì o sì dájọ́. ọ̀wá ń sàmọ́lì ọ̀rẹ́ rẹ̀ ọlọ́run ń sàmọ́lì tiẹ̀ náà. ilayka arabuna wal anamu tarakina. ẹ má pa àwọn èèyàn lẹ́kún máa ń torí kẹ́ ẹ lè rọ́nà lọ. káyì. bẹ́ẹ̀ yẹn bá kánjú gba kọ́kọ́rọ́ làlẹ̀kùn ìbànújẹ́ ní ọ́fíìsì. ilayka arabuna. ọ̀wá ń kárí mẹ́lẹ̀ ọlọ́run ṣàdúrà ọlọ́run ọgbà só onísàárà. ọ̀wá ń fún àgbàdo àtọ́ka bàbà ta lọ́rùn ọlágbàdo àtọ́ka bàbà sẹ́ni tí ń sin adìyẹ kò lè kò ní tí ó fún jẹ ni ṣé wọ́n ló ní ọbọ̀ fún jẹ ni. wal anamu. àbáwá Ismahil ọlọ́run ní sẹ́lẹ̀ yìí láṣẹ mọ́. kò ní jáse mọ́. òun kálukú ọ̀nà ro. nàró lórí ẹsẹ̀. àwọn fẹ́ ṣàdúrà nu. ọjọ́ òní. ìyá tí ò ti gbà wọ́ọ̀dù rẹ̀ dà. ìyálàjẹ. ilayka arabuna wal anamu tarakina. ya BAITU-L-HIZZY. BAITU-L-HIZZY. ọlọ́mọdé ẹ túká. àmín. ẹ sàmí. àmín. ọlọ́mọdé ẹ túká. àmín. ọlọ́mọdé alámàrí yẹn rú. àmín.
ọlọ́run má fọ̀rọ̀ yín dà wá láàmú àmín ọlọ́run kan ṣoṣo ọlọ́run àmín ọlá Qur'anil Azim àmín. ẹ dàníyàn kí ayé tó wá gbà wọ́ọ̀dù ẹ dàníyàn ya ummatal muqtari. bó o ṣe nàró náà ni kò ṣe dàníyàn bó o bá ṣe wá fẹ́ ká dùn àrẹ ọgbà sí ni kò ṣe máa mú wà níyàn bọ̀ bó o bá ṣe fẹ́ kó gbà sí ni kò ṣe máa mú wà níyàn bọ̀ mo fẹ́ ká dùn àmì ọgbà kọ́dún yìí ó tó parí gbogbo ohun tí jó orí ayé ọlọ́run kò ṣe fún mi. àmín. ọlọ́run dákun gbàdúrà mi máa wò mí níran. ọlọ́run dákun gbàdúrà mi máa wò mí níran. bá fẹ́ láfẹ̀ẹ́jù igi oko lè wò. bí dààmú bá pọ̀ lápájù ẹ̀mí ẹ̀dá lè pín. ó lè pín. ọlọ́run dákun gbàdúrà mi máa wò mí níran. ọlọ́run dákun gbàdúrà mi máa wò mí níran. ọlọ́run dákun gbàdúrà mi máa wò mí níran. akí bàbá wa àgbà Olohunlomerue ọlọ́run mọ́sàgì àríyìn pẹ́ alibarika la hawla wala quwwata.